ikú àlùmọ́ọ́tù ikú wọlé ó sì mú bàbá gbogbo nàìjíríà. Buhari ààrẹ tẹ́lẹ̀ rí Muhammadu Buhari jáde láyé o. ṣàdédé la gbọ́ ní dédé aago 4 àbọ̀ ọ̀sán òní Sunday ọjọ́ 13 oṣù keje ọdún 2025 abẹ́ẹ̀ tí sùn ní ọrùn wẹ̀ irú àkókò ikọ́. ṣàdédé la gbọ́ pé ààrẹ Buhari jáde láyé ó sì gbèkúrò lọ́wọ́ ẹ̀bọra. ẹ wò ó ilé ayé tá a wáyé ẹ̀jẹ̀ àṣeré o torí wípé ire ló pé ìkà ò pé ẹni ṣeré yóò kú ẹni tí ò sì ṣeré náà òun náà ó kú lọ́jọ́ kan. ẹ wò ó ohun tá a gbọ́ látọ̀dọ̀ Sahara Report ni wípé àìsàn leukemia ló pa á ṣùgbọ́n kò sẹ́ni tó lè sọ òkodoro ọ̀rọ̀ nípa eléyìí. Muhammadu Buhari a mọ̀ fẹ́ràn rẹ̀ àmọ́ Allah fẹ́ràn rẹ̀ jù wá lọ. bàbá rere bàbá dáadáa gbogbo Nàìjíríà ní ìṣẹ̀lédè lẹ́yìn rẹ̀. ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún ààrẹ Muhammadu Buhari ọdún 82 ni iye ọdún Muhammadu Buhari 82 years 1942 to 2025 tá a wà nínú ẹ̀ yìí. ẹ wo ẹ̀jẹ̀ àṣeré o ẹ̀jẹ̀ àṣeré o ẹ̀jẹ̀ àṣeré tí ẹ gbọ́ abẹ́ ẹ̀ ti sùn ní orúwẹ̀ irú àkókò yìí ìlú London ló kú sí. ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún apàṣẹ wà. ikú wọlé ó mú bàbá lọ ó mú ẹni rè lọ o. ààrẹ Muhammadu Buhari ó dìgbà ó dìgbére wọ́n mọ́mọ́ jọkùn mọ́jẹkọlò tó bá ń jẹ lájùlé ọ̀run ni ọmọ bá wọn jẹ. ààrẹ Muhammadu Buhari a fẹ́ràn rẹ o àmọ́ Allah fẹ́ràn rẹ ju gbogbo wa lọ. ó dìgbà ó dàbọ̀ Buhari.